Aláròyé máa wí o. Ìṣèjọba kò yé Tinubu tó bẹ́ẹ̀ nígbà tó yọ owó ìrànwọ́ orí epo Dalong. Mínísítà fún ìdàgbàsókè ọ̀dọ́ àti eré ìdárayá tẹ́lẹ̀ Solomon Dalong ti bẹnu àtẹ́ lu bí ìjọba ààrẹ Tinubu ṣe yọ èlé owó orí epo. Ó ní ìjọba náà dá ìpinnu ọ̀hún ṣe láì ní òye ìṣèjọba àti láì fi tó àwọn ẹ̀ka ìjọba tó yẹ létí bó ṣe kù díẹ̀ káàtó. Ọjọ́bọ̀ Thursday ọjọ́ 18 oṣù kejìlá ọdún 2025 yìí ló sọ̀rọ̀ fáwọn oníròyìn. Ó ṣàpèjúwe ìpinnu náà gẹ́gẹ́ bí èyí tó fi ìjọba yìí hàn bí èyí tí ìmọ̀ àti èrò rẹ̀ kò kún tó. Gbígbà tí ìjọba Tinubu gbà wípé ọ̀nà kan ṣoṣo láti yọ Nàìjíríà nínú wàhálà ni láti yọ èlé owó orí epo fi hàn wípé dájú ìjọba náà kò ní òye àti ìmọ̀ tó, nítorí nílé ayé gan oríṣiríṣi ọ̀nà la fi yanjú ìṣòro kan. Láti wá sọ wípé yíyọ èlé owó orí epo nìkan lọ́nà àbáyọ fi hàn wípé nǹkan míì wà lẹ́yìn ọ̀rọ̀ náà. Mínísítà tẹ́lẹ̀ rí ọ̀hún ni lẹ́yìn tí wọ́n ti yọ àfikún owó orí epo yẹn bí wọ́n ṣe ń ná ló yẹ kíjọba mójútó. Ó ní kò yẹ kíjọba Tinubu yọ àfikún owó orí epo lásìkò tó yọ ọ́ yẹn. Nígbà tí ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ti ṣèwádìí ọ̀rọ̀ náà tí wọ́n rí wípé jìbìtì wà nínú rẹ̀ tí wọ́n sì tọ́ka sáwọn iléeṣẹ́ tó wà nídìí jìbìtì ọ̀hún, ẹ̀kọ́ ti fojú mímu wọn wípé kì í ṣe àfikún owó orí epo gan ni wàhálà bí kì í ṣe ṣíṣàmójútó nínú owó náà bó ti tó àti bó ti yẹ. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé láti ọdún tó ti pẹ́ níjọba àpapọ̀ ti kùnà láti mú àwọn tó wà nídìí jìbìtì náà àti pé níṣe níjọba fi ìwà jìbìtì lọ́lẹ̀ nípa yíyọ àfikún owó orí epo náà. Ó ní bá a bá tiẹ̀ ju ọ̀bẹ nù lásìkò yìí ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ná, àti pé bó tilẹ̀ jẹ́ wípé ìjọba Tinubu ti ṣe ohun tó yẹ kó ṣe, síbẹ̀ ọ̀nà tí kò bójúmu ló gbà ṣe é, èyí tó fi hàn wípé ààrẹ gan kò mọ irú orílẹ̀-èdè tí Nàìjíríà jẹ́. A kò tí ì fi ìjọba Tinubu sípò tán tó ti fi kéde pé òun fẹ́ yọ owó èlé orí epo, bẹ́ẹ̀ ni wọn kò tí ì fi gbogbo ọmọ ìgbìmọ̀ ìjọba tó yẹ kó dá sọ́rọ̀ ọ̀hún sípò lásìkò náà. Táíwò Ọlárẹ̀wájú ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.